ẹkùn lé làkàrà lé ẹrìwá làkẹrù ọ̀nà wọn ní gbódógbódó tí bá ń gbódó tó bá lọ́wọ́ òfin tó dó ṣe ó dó wọn a máa fàyà gbẹrẹgẹdẹ ó kàrókà tí bá ń rọkà tó lọ́wọ́ òfin tààrò ṣe ọkà àwọn a máa yí dà sáàrò ó léyìn mo kì í yín o ayé mojúbà mojúbà ọkùnrin mojúbà obìnrin mojúbà lọ́wọ́ gbogbo ẹni tí ń fò tọ́ ló jáwé mo sì júbà lọ́wọ́ gbogbo ọkùnrin tí ń fi ìwé tọ́ ní wàgbò ayé mojúbà àti máa yé ayé sì ti mọ̀ wá ọba òkè má jà yọ̀ fàyè hàn wá o ayé ò ní tábà fún wa ayé anamọ́náyé òfin mọ́ làkàlàkà bí ojú odò ayé ò ní gbé wa lọ ayé ò ní dè wá gbogbo ibi tó bá wà tó bá ń gbá mi bá orí rẹ mi kọ sọ pé àmì tàlọ́wọ́ wá wà nínú búdò tí ń gbomi rú èmi ọmọ yín náà ni àìwà lábẹ́lẹ́ ká má ní ìjánu kan èmi náà ni Lukumanu ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà ó lè jẹ́ pé àkọ́kọ́ tó kọ́kọ́ gbọ́ mi rèé o tọba ti gbé tòyí ẹ máa pín fìtílà yìí tí mo fẹ́ kọ́ wa níṣẹ́ rẹ̀ yìí sórí iṣẹ́ yìí ọ̀dà púpọ̀ à ń lò fọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí àbíwọ̀ tó tiẹ̀ ti pé 60 ọdún gan àgbọ́gbọ́rin iṣẹ́ yìí a máa já ìdè ọ̀pọ̀lọpọ̀ ìdè dànù ogun àjogúnbá iṣẹ́ yìí a máa gbọ́ dànù tí ayé bá da òkùnkùn bọ ògo ẹni tó bá lo iṣẹ́ yìí ọlọ́run ó lò sábàbí fún ọ ògùn orí social media rárá o ohun àwọn bàbá wa fi ń tú àwọn èèyàn sílẹ̀ ni tá a bá mú sínú ayé tẹ̀ ṣàdúrà fún wa tá a fi sọmọ aláyé lóore inú yín ó dùn ẹ bá mi tọ́jú èso akọ igi ìbẹ́pẹ èso akọ igi ìbẹ́pẹ pẹ̀lú egbò rẹ̀ díẹ̀ ewé rere akọ ewé rere abo òdòdó orí rẹ̀ àti egbò rẹ̀ òdòdó rere akọ egbòdì rẹ̀ òdòdó rere abo egbòdì rẹ̀ díẹ̀díẹ̀ èso sáwéré pèpè ewé sáwéré pèpè èso rẹ̀ ẹ tọ́jú rẹ̀ èso ewé ní esú tá à ń pè ní rẹ́rìn rẹ́yìn òun náà làwọn àgbàlagbà ń pè ní atorí ewu èso orí rẹ̀ tí funfun ẹ tọ́jú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀rùn ẹ̀là iyekíye ewu èsì kíni àbà ìmọ̀ ni kó ni mọ́ra ọ̀gbọ́ panumọ́ àbo ewé ni o panumọ́ rẹ̀ sẹ́rí ewé àbo ó ní panumọ́ ọ̀mùnú rẹ̀ tí ètí ìlanu làwọn bàbá wa ń pè ní panumọ́ àbo ewé abàfin náà panumọ́ tiẹ̀ náà ẹ tọ́jú rẹ̀ báyọ̀ wò káyé ọdẹ okùn ìṣòro sílẹ̀ fún ọ tó ìṣòro yóò dòun pamọ́ yóò dòun gbàgbé ọ̀gbọ́ ẹgún gbogbo ẹ̀pọ̀ kó kúnná lọ́mú àwọn àgbàlagbà àlejò tí wọ́n bá mi wọ́n ní bàbá ẹ dákun ẹ yọ̀ǹda yìí bàbá oníṣòkòtò kẹ̀mbẹ̀ mo kí yín o àlàyé mi gbèǹgúlò ẹ máa ta o gbogbo ọkùnrin tí ń bẹ lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ ẹ máa ta gbogbo ẹ̀yin obìnrin tí ń bẹ ní orílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ ẹ máa ta gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ l'Abidjan ẹ máa ta o gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ Togo ẹ máa ta gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ ní Burkina Faso ní Wàgà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa ta tí èdè Liberia tọwọ́ Mali lọ́tọ̀wọ́ Niger tọ́wọ́ àbẹ̀ dé orílẹ̀‐èdè Nàìjíríà àtọkùnrin àtobìnrin ẹ máa ta
gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ń gbèrè òkun ọmọ Yorùbá tí ń bẹ ń gbèrè ọ̀sà ayé ò ní daṣọ dúdú gbogbo yín ẹni ayé bá ta òkùnkùn sínú ògo rẹ̀ bọ́rẹ̀ wà jù bẹ́ẹ̀ lọ ayé ò ní rí kí wàá ní iṣẹ́ yìí ṣiṣẹ́ fún tẹ ẹ bá gun pọ̀ tẹ fọṣẹ tó bá wù ọ́ kó ẹ fi lọ́fíńdà sí ẹ wàá kó sínú àtùpà gbọ́dọ̀ lójú mẹ́ẹ̀ẹ́dínlógún kó sí gbọ́dọ̀ lójú méje kó sí ẹ ti kó sí a máa wẹ̀ lálẹ́ tó bá fẹ́ wẹ̀ lálẹ́ ọ́ tanná sílẹ̀ ni o lè tanná ìjọba inú ìmọ́lẹ̀ là á ti wẹ̀ inú ìmọ́lẹ̀ òun là á ti wẹ̀ àìwẹ̀ nínú òkùnkùn ọ̀sẹ̀ yìí ọlọ́run ò bíṣẹ́ ìṣe dáa tó ní agbára tó ọlọ́run ọba tó dáyé lọ́run ọlọ́run lágbára jù lọ lọ́ọ́ dán wò iṣẹ́ tí wàá ń ṣe pọ̀ rẹpẹtẹ tí ọmọ bá ń gbóná wá lójijì tí ò ní túmọ̀ ẹ fi ọṣẹ yìí pa á lára tí ó bá jẹ́ pé ọmọ yìí ní màlẹ́ríà àbí ọ̀ṣàdínkù ẹ̀jẹ̀ tí ó bá níyẹn pé ìgbóná rẹ̀ kò ní túmọ̀ ẹ fi pa á lára ara rẹ̀ ó sì wálẹ̀ wọ̀ sọpọ́dé ní tó bá ń lọ ibìkan tó mọ̀ pé àwọn kìnìún èèyàn pọ̀ mẹ́wọ́ lo iṣẹ́ yìí lọ ó rí i pé gbogbo ẹni tí èèbà ọ̀sẹ̀ rí láyé tí èèdùnú sí ọ wọ́n sì dùnú sí ọ ẹni ọ̀tá bá pọ̀ fún ẹni kọ́ máa lo iṣẹ́ yìí o wọ́n tó yẹ pé tó bá pawó tó bá tì ná kankan ò ní rí mi lo iṣẹ́ yìí bàbá ọgbọ́n bí tí máa fún yín láàárọ̀ ọjọ́ tí ka gbogbo ẹ̀ pé òun ní tó ń kà á lẹ̀ fún yín yìí o ọ̀dọ̀wọ́ yín bẹ̀rẹ̀ bá lè ṣe é lókù o ṣùgbọ́n lọ́wọ́ ó fún yín lágbára tẹ́ fi lè ṣe é tíṣẹ́ ìbá wa dọ́wọ́ rẹ̀ mo fọlọ́ọ̀bẹ ọmọdé mọ́lé ó kéré tán ogún èèyàn pé kọ́ kárí wọn gbogbo ní gúrùpù tẹ́ bá wẹ̀ máa pín síbẹ̀ ẹ máa wẹ̀ àtọmọdé àtàgbà ẹ máa wẹ̀ gbogbo ẹ̀yin òṣòwò gbogbo ẹ̀yin òǹtajà ẹ̀yin ìṣòfẹ́ ẹ máa wẹ̀ oníṣẹ́ ọwọ́ ẹ máa wẹ̀ oníṣẹ́ ọ́fíìsì ẹ máa wẹ̀ iṣẹ́ tó dáa ni o tí ayé bá ń bínú sínú tó bá wẹ̀ ó rí tu sílẹ̀ ogun kánà katakata orí mi Elédùà yóò mú kúrò nínú ayé rẹ̀ tí o bá wà nínú oyún tẹ́nìkan ló kubi tó gbé dé ọkànnà tó gbé gbà wọ́n ní àìrójú lọ́ba láńlá fi kọ́ àìrójú lọ́ba kankan fún ewu ẹ̀wù ẹ̀jẹ̀ ọ̀gbọ́ àìrójú lọ́ba àgbẹ̀ ló kọ́ àlá rẹ̀ fi kún ní òrójú tó fi ró o àìrójú lọ́ba alákànyẹ̀pẹ̀ tó wà jáde ní òrójú fi mọ́lé o ẹni ọba ní tiẹ̀ báwo ọ̀jẹ̀ máa yé ni pa nọ́mbà yìí ọmọ ọdọ ọjà rẹ +23480 3298 3298 WhatsApp nọ́mbà mi nìyẹn òun sì ní direct call mi òun ní lórí fídíò yìí pa nọ́mbà orílẹ̀-èdè bẹ̀rẹ̀ sí +229 01 54651928 nọ́mbà orílẹ̀-èdè bẹ̀rẹ̀ nìyẹn +229 01 54651928 nọ́mbà náà lẹ́ ń wò lórí fídíò yìí ẹ lọ darapọ̀ mọ́ wa lórí YouTube tàbí kẹ́ search fún mi lórí Facebook Ayédáre Lukman àbí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bẹ́ẹ̀ náà ní lórí TikTok ẹ̀ bá mi ń bẹ̀ á dára fún yín o àgbẹ̀rù koroko bá gbàgbà koroko kọ́lá àfi ṣìkú àgbẹ̀ gbogbo ẹni tí bá ń bínú wa ilẹ̀ máa kọ̀ kìtìbò wọ́n o á jẹ wọ́n máa yé ni o onílọ́jọ́ ajé àárì tí wàá ṣe o ọ̀nà wọn là àti jáde láàárọ̀ yìí àníjáde lékú lọ́wọ́ o àníjáde lárùn lọ́wọ́ o wọ́n wà ní orílẹ̀-èdè bẹ̀rẹ̀ báyìí wọ́n tó bá fẹ́ rí mi wọ́n mọ́tò tí ń lọ tọpá kọ bọ́ọ̀lẹ̀ ní dégà kan bí ẹ̀yìn ọjà dégà kan bí wọ́n ń ta àṣẹ̀kẹ́ béèrè pàṣẹnìrí tó wà mẹ́ẹ̀ nú lè pàṣẹnìrí tó wà mẹ́ẹ̀ lọ́dọ̀ mi ó ṣe jẹ́ ni mo sọ fún ọ òkè òkú lọ́wọ́ àní ìgbèrí ọ̀sà lọ́wọ́ àní gbogbo sẹ́ẹ̀tọ́ bá bẹ̀ wá bọ̀ ṣe o ṣùgbọ́n àwọn náà sanwó DHL o o ti wà ní ọkọ látọjọ́ tó ti pẹ́ ni ọfẹ́ tọ́jú ara rẹ̀ ńlá ìwé àti ìwé ẹ̀kan sí Lukman ọmọ Ayédáre àbọ̀fẹ́ béèrè nípa ìrìn àjò rẹ̀ abẹ̀ ṣe o gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ bá bẹ̀ wá ń sẹ́ ẹ máa ṣe sùúrù o iṣẹ́ pọ̀ o àlejò sì pọ̀ o tiwa lọ́lọ́run ó ṣe kò ní ṣe tọ̀tá wa o orí wa kò ní gbàbọ̀dé o á dára fún wa ire o ire o ire o ire o ire kàbìtì. Ẹ̀jẹ̀ lómi àwa yéèyé.
Thank you.